Hello. Ẹ kálẹ́. Ṣé ẹ ti pa rédíò yẹn mà? Ẹ dákun. Baby Peace là bá sọ̀rọ̀. Bẹ́ẹ̀ ni mà, ṣé ẹ ti pa rédíò mà? A ti pa rédíò sàn. Kí lẹ̀ ń là kọjá mà, ṣeré ńlá lètò? Ẹ dákun tí mò ń là kọjá ni pé mo wà nílé ọkọ mi. So náà ni mo fẹ́ látàárọ̀ ọjọ́ mi. So ó ń ṣe dáadáa tẹ́lẹ̀ tó ṣe ní tọkọtaya. Ó máa ń ṣe dáadáa. Láti bí ọdún bíi 7 sẹ́yìn nìsín kò ṣe déédéé. Mo ṣáàgbà ká mú pé kí n máa máléjì ẹ̀ báyìí. Tó wá ní lẹ́nu ọjọ́ mẹ́ta bí oṣù 2 sẹ́yìn nìsín. Ó kàn wọnú ilé yóò tì ní ọmọ rẹ̀ kò ní dá sí wa nínú ilé. Yóò máa bóbìnrin sọ̀rọ̀. Ẹ̀yin ó máa ń ṣe bíi pé ó máa fi private ó máa sẹ́ndì nágẹ̀ òfin so yóò máa fi yánmọ̀yánmọ̀ kankan. So ó ti wá sú mi because on time yẹn gbogbo time tí ò ṣe déédéé ìyẹn ló jẹ́ kí menstruation mi kó sá lọ. Mo dẹ̀ ń bá wọn sọ ẹ lo oògùn. Ẹ ló gbá àwọn tó jẹ́ oògùn ni mò ń tà. Mo sọ fún wọn pé àwọn èèyàn máa ń wá bá wa tàdé máa rẹkọmẹ́ǹdì fún wọn ṣàkàkùn ni pé àwọn ò lè lo oògùn àwọn ò lè jẹ́ ká lórí ṣe àwọn kankan. But ó wá tún wá jẹ́ pé wọ́n tún wá máa sọ pé mi náà kí lórí fóònù ló fẹ́ máa bá mi ní pé ká máa ṣeré lórí fóònù. Àwa nínú yàrá mi yóò ní kí n sẹ́ndì pé ó máa wò mí. So ara tiẹ̀ máa ṣe pọ̀tẹ́ ní ìgbádùn ara mi kò sún mọ́ ni a ti ríra ní ìsìn tó ti lé lóṣù 5. Menstruation náà ti sá lọ tó ti wá sún mi. Ìdẹ̀fẹ̀ kúrò ní torí àwọn ọmọ ìdẹ̀fẹ̀ kúrò nínú ilé. So mo ṣe ní kẹ́ ìṣàlè nímọ̀ràn. Marriage yín ti pọ́dún mélòó mà? Marriage wa ti lọ bí oko 30 years báyìí. Kí ni age ọkọ yín mà? Age ọkọ mi ó ti fẹ́ gba bí 59. Kí ni age ti yín mà? Ìbẹ́sẹ̀ pé 51. Ṣáwọn ọmọ yín ò mọ̀ pa kan tó ń ṣẹlẹ̀ àbọ̀ mọ̀ ń pa ẹ̀? Wọ́n mọ̀ pa ẹ̀. Wọ́n máa ń pa ẹ̀. Bẹ́ẹ̀ni. Ní tí màá sọ fún yín lélẹ́yìí o. Ẹ gbìyànjú. Ìyẹn túmọ̀ sí pé kì í ṣe pọ́kọ yín ò lè ṣe wọ́n lè ṣe àbí? Ó lè ṣe but ẹ̀ẹ̀kan tó bá ti ṣe tó wà bẹ́ẹ̀ ni pé tó bá fẹ́ ṣe náà kò ní fẹ́ jẹ́ kí kéèyàn máa sùn léra wọn yẹn. Yóò fẹ́ kí máa fíńgà mi nǹkan kan tó ó ti sú mi. Àwọn nǹkan bẹ́ẹ̀ dẹ̀ ni ẹ̀ kì í ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ fúnra yín. Àti ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀. Ẹ mú sọ̀rọ̀ ó wà òkè tẹ́lẹ̀. Ṣé level tó ń gbé yín lọ ń sìn ti ń ga ju ti yín lọ ni àbí báwo mà? Ntẹ́ kì í ṣe tẹ́lẹ̀ láàrin ara yín tẹ́ bá jọ ń ṣeré ìfẹ́. Ìyẹn náà introduce báyìí. Yes, kò ṣe bí èèyàn ṣe máa ń ṣe ọkùnrin tí mi ní feelings kankan tẹ́ni tó máa rẹ̀sẹ̀ pé wà òkè ló máa ní òun ti gba tọwọ́ rẹ̀ sílẹ̀ ṣẹ́ báyìí ló máa ṣe tó yẹ pé ó fi ẹ̀sìn sí mi. ok ìyẹn ni pé wọn kì í lè ṣe jìgìjìgì bó ṣe kàn ṣe àbí bẹ́ẹ̀ kọ́ mà. Bẹ́ẹ̀ni lẹ́yìn tó náà fẹ́ fíńgà lásán. ok mà ọmọ tí ẹ ṣe báyìí ọ̀rọ̀ yín gba sùúrù náà ni. Ẹ bí ọmọ mélòó? Ó bímọ 4. Ọ̀rọ̀ yín gba sùúrù náà ni tó ti yé yín. Ẹ jọ jókòó ẹ jọ sọ náà ni o, ó gba sùúrù náà ni o, ẹ lè kúrò nílé ọkọ o. Sọ̀rọ̀ mi ti yé yín mà. Ẹ dẹ̀ mọ́ yín àlè tí yín ò ní bàjẹ́ o. Ẹ̀dẹ̀ lẹ́ni ò ní jẹṣẹ́ yín o. Ẹ jọ jókòó náà ni tínú wọn bá dùn ẹ jọ jókòó. Ẹ jọ sọ ní tùbí ìnùbí. Nígbà tó bá yá wọn máa gbọ́ náà ni. Sọ̀rọ̀ mi ti yé yín mà. Tó bá yẹ kán lóògùn wọn á lóògùn, tó bá yẹ kán làgbo wọn á làgbo. Sọ̀rọ̀ mi ti yé yín mà. Báàrin ẹ ṣe jẹ́ nìyẹn. Ó ṣe jẹ́ nìyẹn ó gba sùúrù o. Ọlọ́run ní dá yín láàmú o.